jẹ́ káṣírí yẹn tú cause kí ni wọ́n fi ń jó lórí yín ẹ̀sìn Islam àwọn wá sọra wọn di adagba ẹrú wọ́n sọ gbogbo àwọn ọmọ Yorùbá lẹ́rú ọmọ Yorùbá wọn proud láti pèrè ẹ̀dẹ̀ ẹrú sọ̀dọ̀ fọmọ aládé kò dẹ̀ sí nǹkan tó fi ń control gbogbo nǹkan yẹn àti Islam ni kẹwàá tó lè rí ọmọ Yorùbá kan tó jẹ́ olórí láwùjọ àwọn ẹranko tán pẹ̀lú àwọn oníṣẹ́ yìí kì á fà yẹ o máa pẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ sí wọn yẹ tí ó bá jẹ́ Fúlàní ajẹ́ Mali ajẹ́ Senegal á ṣàwà láti ìlú ibòmí wọn wá fi ń tan àwọn ọmọ Yorùbá so a ní láti wake up I say you need to wake up. There is no peace in that religion because ẹ máa sọ pé tí ẹ bá ń bá Kristẹni and àgbà tí mo ti kéré tó yẹn pé tí bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi báyìí mọ́ mi máa fẹ́ lù mí pé kí ló lọ ṣe ń bẹ̀ ṣé ọjọ́ like ṣé bí ọ̀rẹ́ mi ni ṣé mo lè lọ síbẹ̀ wọ́n ní ẹ má máa bá àwọn Kristẹni I'm just like ó rọ àwọn ẹ̀sìn òfò lélẹ̀ gbogbo àwọn kí ẹ̀sìn wọn gé mi bọ ni. ẹgbẹ́ òkùnkùn ní Islam àti Christianity gan-an ìkànkan náà ni ìkan ògbé kan ni. There is no peace. There is no peace in that religion at all. There is no peace. Méjì náà lẹ́gbẹ́ òkùnkùn kò sí tó sẹ́pẹ́rẹ́ o àwọn kan kàn ṣe tí wọ́n hàn àwọn kan gbé tí wọ́n pamọ́ ni o òkùnkùn ní méjèèjì òkùnkùn bírímù. Tó bá tẹ̀ jẹ́ pé ẹ wò tó bá tẹ̀ jẹ́ pé Christian náà scam ẹ jọ tó bá tẹ̀ jẹ́ pé Christian náà Christian náà scam every méjì náà scam náà ni but I think tó bá tẹ̀ sọ pé religion tẹ̀ fẹ́ mú lọ́la gan pé tó gbà tó yẹ stable gan religion fẹ́ mú mo ṣe lè ṣàánú bí okay let me even take Christianity because there is still peace in it. Christian pààyàn ti Islam lọ nǹkan kan náà ni wọn kàn gbé jàǹgó nǹkan kan náà làwọn méjèèjì. wọ́n lè fà pé ìyẹn kan máa sọ yín dàgùn tán bó ṣe pa àwọn tó wà ní Ondo state ní mo ti yà gbé yẹn ránṣẹ́ bó ṣe máa padà pa ìyẹn dànù nìyẹn ẹ̀yìn pàgùn tán bọ̀bọ̀ ló máa ń wo ní tiẹ̀ tí kú ó fi dé bá ẹni bó ṣe ń pa wọn lẹ́wọ̀ kọ́tọ́ ṣe mú wọn pa so ẹ jẹ́ ká tẹ̀síwájú ìkànkan náà méjèèjì tó ẹ ṣe bàbá mi ṣé kí n sáré ṣe announcement. mo ṣe làbọ̀ ìbọn ṣiṣẹ́ gbogbo lé akó ètò látàárọ̀ ẹ jọ ilẹ̀ tó máa mọ́ yìí ní Ọ̀ṣun Òṣogbo gbogbo yín mo fẹ́ kẹ́ dira kẹ́ lọ sí Ọ̀ṣun Òṣogbo ẹ máa rí banner MS bàbá ń bẹ DJ máa play ń bẹ ẹ lọ síbẹ̀ kẹ́ lọ gba gift just a small a way of saying thank you to you all ń pe àmọ́ lóore ẹ ṣe owó tẹ́ fi ń ra data àmọ́ lóore ẹ lọ síbẹ̀ ẹ rí gift lọ́lọ́kan òjọ̀kan tẹ́ máa mú lọ́lé fọmọ yín láti page MS baba and team ẹ ṣe o ẹ gbóhùn sókè bàbá mi thank you a kú ọdún o. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun àfáàyè ti jápa ṣé mùsùlùmí èmi wà ní comment section báyìí ẹ ṣe àì ó làwọn èèyàn káfàyè ti disappear ètò láyé mo kí yín kí ló wá dé lálẹ́ yìí kí ló dé tẹ̀ ń ṣe bí kíní báyìí so tá bá sì ráwọn mùsùlùmí tó wà ní comment ẹ ṣeun ẹ káàbọ̀. mo kí gbogbo ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa pẹ̀tọ́ ìyá mi aláwa ẹ̀fọ́ àgbádùn yín látàárọ̀ láti ṣẹlẹ̀ àkíyè púpọ̀ comment section kúlé o ẹ káàbọ̀ ma yes ma àkùráyè mo kí n comment section ẹ ṣeun gbogbo gba wa ẹ ṣáà máa tún bá wa pa WhatsApp ẹ má jẹ́ kó sú wa kó má rẹ̀ wá so we are in this together àjọgbẹ́sìn wa ni àjọ lè lọ náà ni so kò ní sú wa kò ní rẹ̀ wá ìyá mi múlíkà mo kí n máa mo kí gbogbo ilé so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. mo kí n bàbá ẹ káàbọ̀ ẹ kó àìsàn àìwo lórí ìran Yorùbá àwa ìran Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀mí ọlágùn o ẹ ṣeun. ọmọ bàbá Ọlọ́sùn. bàbá Olósùn MS bàbá ń kọ́. ẹ káàbọ̀ o. ṣé à ń lo máìkì ní kẹ́ ẹ yọ àmì ìmúsọ pé máìkì ṣé à ń lo earpiece jàre ẹ má yọ máìkì yín o. ṣé à ń gbọ́ wa èmi ò gbọ́ wọn bí èmi nìkan dẹ̀ ni. rárá àgbọ́ wọn bí wọ́n ti ṣí app kan lẹ̀ tàbí kán yí volume fóònù wọn sókè tẹ́ bá ń lo airpod ẹ yọ tẹ́ bá ń lo earpiece ẹ yọ ká lè gbádùn yín.
ṣeun. Rárá ohun yín lọlẹ̀ gan-an ni. Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tàbí ẹ̀gbẹ́ Kùránì. Ẹgbẹ́ mọ́ṣáláṣí àbí ẹgbẹ́ Kùránì bò ó. Ṣé nítorí mọ́ṣáláṣí àti Kùránì ni òfin ní sọ̀rọ̀ ni? Ẹgbẹ́ Kùránì mo wà, ilé mọ́ṣáláṣí náà sì mo wà. Ọ̀nà ní Ṣé ẹ̀gbọ́n kan ní ìwé? loud. Ẹ ò bá sí ìlàṣì wà látàrọ̀ àfà. Ẹ bá wa kàkẹ́ ẹ tú. A ní ìbéèrè méjì ń bẹ. Àpẹ́ bí yín. Ẹ ṣé. Comment section yìí burú gan-an. Kó mọ̀ lọ jẹ́ kó mọ̀ yẹ ká ti lo gbogbo àfà tó kúnlẹ̀ Yorùbá àti lo gbogbo wọn tán. Ẹ káàsán gbogbo ilé o. Ṣé àfà ní àbí Mùsùlùmí? Èmi ò ṣàǹfà mi ò ṣe nǹkan kan o, èmi kàn fẹ́ kí yín pé ẹ kú ètò ni mò ń sọ̀kalẹ̀ padà sí o. Ẹ kú ètò Ọlọ́run máa fún yín ṣe o. Ẹ ṣeun ìyá wa. Dèjì àbí Dèjì. Ẹ kálẹ́ o. Ṣé àfà ní àbí Mùsùlùmí? Mùsùlùmí ni mo dẹ̀ mọ̀ pa Islam. Ẹ̀wù báàsì yẹn náà nìyẹn lójú screen yẹn ibẹ̀ yẹn láwà. Kí ni question yín nípa ẹ̀? Tẹ́ bá ti kà tán la máa béèrè ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá tó wà ní comment section gbọ́ àwa ní ìbéèrè lórí ẹ̀. Ṣé kí n kà ní Lárúbáwá àbí kí n kà ní Yorùbá? Tẹ́ bá ti lè tún sílẹ̀ Yorùbá abínibí ni kẹ́ ti tà bọ́ Allah ní kẹ́ lò kì í ṣọlọ́run Allah ní kẹ́ jí ká maintain so ká má dé bá máa interject yín so ẹ gbé sókè. Ok. Allah sọ wípé àrán òjíṣẹ́ kankan àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè bá ṣàlàyé ìjíṣẹ́ náà fún wọn. Then Ọlọ́run ọba Allah ó máa guide ẹni tó bá wù. Àfà tẹ́ ẹ bá ti fẹ́ kí wọ́n kó sí yín lẹ́nu. Allah ló ń sọ̀rọ̀ nínú Al-Qur'an. Allah is Allahu. Allah Ọlọ́run tèmi là Allah náà. Ọlọ́run kọ́ ó yàtọ̀ gan-an ni. Ṣebí mò ń sọ̀rọ̀. Tẹ́ bá ti fẹ́ ká jẹ́ kẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ ká kó sí yín lẹ́nu. Ẹ lo Allahu. This is our rules. Abide by it, please. No problem. Then Allah máa guide ẹni tó bá wù. Ẹni tó bá dẹ̀ fẹ́ náà nínú ìmọ̀ rẹ̀ nínú kádàrá tí Allah ti kọ ó máa misguide. And Allah is the Almighty, the All-Wise. Òun lọ́ba tó gbọ́ngbọ́n jù, ọba tó sì gbọ́n jù. So kí ni ìbéèrè yín báyìí? Wọ́n bí ọ̀pọ̀ fa ọ̀rọ̀ ìbéèrè yín. Ok, bí àwọn ṣe nǹkan lọ́wọ́. Mo wà bíbá. Yeah. Mr. Dej, so question méjì ló wà nínú particular aya yìí. Number one question, etika nǹkan tí aya yẹn sọ ó ní pé out alálùdẹ̀ ń sọ̀rọ̀ bíbá the royal we as you guys claim. Only we have not sent a messenger except in the language of his people to clarify the message. So Allah sọ wípé àrùn òjíṣẹ́ kankan àyàfi tí òjíṣẹ́ yẹn bá ń sọ èdè àwọn ìjọ ẹ̀ so that a fi ṣàlàyé message yẹn fún wọn. Okay? So number one question, a mọ̀ pé aláàrùn àwọn òjíṣẹ́ tó pọ̀, right? Altogether nínú Islam, according to Islam, òjíṣẹ́ mélòó ni ànábì wọn in total? Ní ànábì àbí ní aláàrán? Sorry, Allah. Iṣẹ́ tí aláàrán kò sẹ́ni tó mọ iye. So Allah sọ àwọn míì ní Quran bí àwọn tọrọ bá kàn àìmọye tí Allah ò dẹ̀ sọ. Ọ̀pọ̀lọpọ̀ náà làwọn náà mọ̀ Isa, Musa, Sulaiman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So kò lẹ̀ sí àwùjọ tí Allah ò rán òjíṣẹ́ sí. Okay, no problem. So ìwé mélòó ni Allah rán? Ìwé tí Allah kọ náà tí Allah rán kò níye èyí táwa mọ̀ lámọ̀. Ara ẹ̀ náà ni Taurah, Injil, Zabur bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay, ó dẹ̀ rán Quran náà. Ó dẹ̀ rán Quran náà. Okay, so for example, ìwé Torah yẹn tó rán, ànábì wo ló fi rán? Torah was sent through Musa. Prophet Moses. Yes.
Ìjọ wo ló rán sí? Musa was sent to the Bani Israel, Okay. our Israelites. All right. So, Bani, because mo fẹ́ make sure everybody stands on business. I don't want inconsistency in your point. So, so Torah sent to Bani Israel by Prophet Musa. Okay, beautiful. So, èdè wo ni Musa yẹn máa sọ tó bá jẹ́ pé ọ̀dọ̀ Bani Israel ló rán sí? They spoke Hebrew. Hebrew. Okay, Hebrew. Yes. All right, Hebrew. Right. Next one. Injil. Injil was the New Testament. Yeah. Arabi Isa, which is Jesus. Testament sent by Prophet Isa. Èdè wo ni Prophet Isa sọ? Ṣé pé Ọlọ́run Allah rán Prophet Isa sí àwọn Jew. So it's Ẹni sùúrù. Ṣé ẹ má bínú, ṣé difference wà nínú Jew àti Bani Israel? Àbá nǹkan kan ni wọ́n. Am I tripping? Jew, àwọn ọmọ Israel ni Jew, àwọn náà ni Bani Israel. Okay, so far Allah sent 2 prophets to one group, which are the Bani Israel Jew. One group, Bani Israel Jew. Beautiful. Noting down this point. All stubborn, no, borrow the first time, so only the further correction. Alhamdulillah. All right, beautiful. And the Quran, Tani message in wa fún wa. The Quran was sent to Muhammad. Sallallahu alaihi wasallam. Okay. To who? It was sent to the mankind. It was sent to mankind. Alhamdulillah. Okay, so yes. Muhammad was sent to the mankind. Mankind. Ejo, èdè wo ni mankind is so? You know, notice I'm asking really specific question, right? Yeah, yes, I know where you're going. Yes. Hebrew, because Mufin base upon this particular ayat and Kateba understand me, because Allah subhanahu wa ta'ala says in this ayat, joy. So actually establishing the Torah was sent to the Bani Israel by Prophet Musa speaking Hebrew. Beautiful. Number 2, Anabi Isa revealed and brought the Testament, the same one, send the same Jew, which means Hebrew ni Musa maso, Hebrew no ni Prophet Isa maso. Would you agree? No. Okay. Because Prophet Isa and Prophet Musa was sent to the same group of people. Automatically, the Prophet Isa and Prophet Musa. Yes. So the mistake there in getting on realizing Ọlọ́run send wọn sí àwọn Israelites kò mean wípé àwọn Israelites nìkan ni message wà fún, because like fún lápẹẹrẹ tẹ́ bá wo bàbá tiwọn, which is Abraham. Abraham was the father of faith. She get me? Monotheistic faith. She get me? It's not only for the Israelites, it's for all the mankind. But of course, Mr. Dej, I need to bring you back to this ayah. Because the only reason someone being one question, and I'm sorry, I hope I'm not treating you like a child. Yeah. I just want us to be very specific. No, it's fine. Yes. Yeah. Beautiful. Now, if it's a very specific question, it's simply based lórí ayah tó sọ wípé àwòrán òjíṣẹ́ kankan àyàfi. I feel like it's such a strong point, and we'll get it. Because, for example, listen, if I send message to you, Mr. Dej, I would most likely send in Yoruba, because I know you understand Yoruba. If I don't need German or Chinese, either, at least obviously, translator and blah, 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 but you will not understand that message directly. You will either maybe go to somebody, you know, we have masjid and ile kewu and stuff like that. One by after school, one see Islamic school, couple of hours. So now,
ìdí tí mo ṣe ń gbé point wá ni wípé àyà ti wà very clear sí gbogbo lé pé Allah sọ wípé fúnra rẹ̀ òun ò rán òjíṣẹ́ kankan àyàfi tó bá sọ èdè àwọn èèyàn ẹ̀. Mo dẹ̀ bí yín, you said the Torah was sent by Prophet Musa, Hebrew. Anabi Isa was sent the ṣé Injil lẹ́pẹ̀ lẹ́ẹ̀kan yẹn, I believe so, to the Jews. Mo wá bí yín nípa Prophet Anabi Muhammad sallallahu alayhi wa sallam ní pé ta ló rán Anabi Muhammad sí, ẹ wá sọ pé mankind. So èdè wọn ni mankind sọ. Ṣé kí n ṣàlàyé point mi? Okay, yeah, the thing is that Sherry, Quran verse man collaborate around. Mo bẹ́ẹ̀ get me. And also each verse man in context tí verse ẹ fi ń sọ̀rọ̀. Mo bẹ́ẹ̀ get me. Now, kí ni context verse yìí? Context lè ní pé ẹ̀yin náà wò nísìn. Min rasulin illa bilisani qawmi liyubayyina lahum. Mo bẹ́ẹ̀ get me. So tọ́lọ́ bá fẹ́ kọ́, okay, tọ́lọ́ bá fẹ́ send me this message now. Of course, ẹ máa gbọ́ ẹ kí n ṣàlàyé. Mo ń ṣàlàyé pé kó lè bá ṣàlàyé fún wọn, kó lè bá understand. Mo bẹ́ẹ̀ get me. Understand the language yẹn fi ṣe kókó. Kó lè bá understand. Exactly. Language yẹn fi ṣe kókó. Yes, but there's another verse that says that wa ma arsalnaka illa kaffatan linnas. We don't send you except to the whole of mankind. Àwọn àbí ilé rẹ̀ kó sí language mankind. Tó yí language mélòó gan ni Muhammad gbọ́? Òun náà làwọn sọ wípé ṣe rí báyìí nísìn Ọlọ́run fún mankind ní universal language. I want us to be logical. Mr. Dej, okay. I understand that you're a believer, right? Belief is not based on fact. Belief is to accept something without proof, or especially without proof and evidence. If you faith, it's in I have faith, so and so. Ole shele, ole ma shele, but you just have that faith. Knowledge is something to a factual observation in kota ale attain ale pass it on back and forth, right? So, Emma, was specific with my question. To ba jẹ́ pé mo gbà. Okay. According to your Quran, to mankind, I feel like this ayah Al-Quran contradicts me. Because if you are telling us that Anabi Muhammad is sent to the whole of mankind, that means Allah has sent the Israelites 3 different messengers for just Israel. Because you claimed, so we the Prophet Musa, peace be upon him, only is from Hebrew, he sent the Torah, number 1. To Bani Israel. Being by Prophet Isa, what did you said to me? You said Prophet Isa as well was sent to the Jews, which are also the Israelites. Okay, beautiful. Now, Prophet Muhammad was mankind, and Baba generalized mankind. That would also include this so-called Israel. So, are you trying to tell me that Allah sent Musa to the Israelites? Isa to the Israelites, including Muhammad as well to the Israelites, since it's mankind. Let's be logical. Yeah, that's what I was trying to explain to that. Eka from this aspect. Even though that Allah Musa and Jesus to the Israelites doesn't mean the message is for them alone. The message was for the whole world. That's why today Christianity is all over the world. Jew is all over the world. Because it was spread by human beings, Mr. Dej. Islam and Christianity was spread through colonization, conquering of people's land, kicking out the indigenous people of the land. Look at the job. See Islam in Egypt. Where are the original black people of Egypt? Where are the indigenous people of the land? Morocco. You can actually check all these things out. It's free information. But Mr. Dej, you know that, I want us to focus on this particular ayah. Yeah. Emma Binu. I want us to focus on a particular ayah because with all due respect, fully clarify it. Because see, if Anabi was sent to the man, it's okay. It's a big Prophet Isa to sent to Jews or Israelis, right? It doesn't mean the message isn't only for them. But remember that this ayah except in the language. The importance here I'm trying to bring out is the language is a big, massive factor. Òun ló máa determine whether Allah máa rán òjíṣẹ́ or not. Because ó sọ pé òun ò ní rán òjíṣẹ́ àyàfi. I really hope you're understanding me. Let me mute for a minute.
Yeah, bó ṣe mọ̀ pé níbẹ̀ tẹ́ bá gbọ́ Lárúbáwá wọ́n sọ pé bilisan. Lisan is like the carrier. Ṣé ń get me? Because for example now this Quran is the last message, and had it been revealed, Allah chose Arabic because Arabic has the as a language, it has the language, it can preserve the message. Ṣé ń get? That's why Allah chose Allah is not Arabic. Allah kọ́ ló dá Arabic. Ènìyàn ló ń make language. Àwa la kọ alphabet. For example, No. Allah does not. Gods don't speak languages, Dej. Humans being made alphabets. But God created everything. No, God didn't make language, darling. Languages. No. You can say according to your... No, God didn't create languages, Mr. Dej. We have to be honest about that, sir. God created languages. Okay, God in the Quran. Okay, English, English is also a language. Abishe, Arabic ni God creating it. Because think about it, sir. English is also a language. Are you telling me God A, B, C, D, E, F, G? All languages, all of that. God created all languages created by God. Hello, Mr. Tambu. God created everything. Mr. Dej, God created everything. Mr. Dej, Emma, look, I can appreciate for you, I believer, and honestly, more respecting him, more like Bashin, are very civil, but please don't dumb your intelligence like that just to uplift the religion. Could make sense. God didn't make languages. Yeah, Human beings does not develop languages. The thing is that, okay. Allah made A, B, C, D. How can I explain to you? Yes. He created us. We are different in colors, in language, in tribes. Allah dawa differently by our language, by our tribes. Okay, according to you, Allah lo she ABC. Okay, no problem. All right, beautiful. It's a lie. That one we can differ. Language is something we can. Language is something we can differ on. It's something we can differ on. You can believe Allah is hold on. Ọ̀rọ̀ etí ò lè gbọ́ méjì. Ẹ jẹ́ kí ìyàwó Adélé etí ò lè gbọ́ méjì. Òun lẹ ti sọ fún wa ń sìn. Allah sọ Al-Quran kalẹ̀ to preserve oh my God. Talele, ẹ sọ pé ó sọ kalẹ̀ to preserve language. To preserve it for what? Fún irọ́ tó wà ń bẹ́ àbí? A ti gbọ́ yín ẹjọ́. Ìyá wa kí lẹ ní tẹ́ tún fẹ́ béèrè lọ́wọ́ wọn? Because I don't get it. Tó bá jẹ́ pé Allah ló dá language, mo fẹ́ kọ́ fún wa ní àyà Quran ibi tá ti máa rí ABCD àbí nínú Bíbélì àbí nínú Torah. Actually, okay, kí ni Allah ló dá ìmọ̀. Mr. Dej, I need even àwọn èèyàn náà. Mr. Dej, ẹ má bínú, ẹ kọ fún wa ní àyà yẹn tó sọ̀rọ̀ nípa ABC. Where can we confirm pé Allah ló dá languages? Tẹ́ bá sọ fún mi right now pé Allah ló dá heaven and earth, at least mo lè rí ìwé yín tí mo lè kà. Even tí mi bá gbàgbọ́ nínú ẹ̀ṣẹ́ get, mo sì lè lọ kàwé yẹn pé okay, yes, it's true, it's right, I can find it in there. So ẹ fún wa ní àyà tó confirm pé Allah ló dá A to Z. Because now I'm going to ask you for evidence. Okay, Allah said in the Quran, many places in the Quran, Allah said in Tabalosi chapter 55, verse 1 to 4, he said, he created man, he taught man speech. Tabalosi chapter 30, verse 22, he said, Wamin ayati and khalaqalakum, verse Quran 30:22, he said he created you with diverse language. Your colors are different, and in that is sign for people that have knowledge. A God that created you in diverse language, yet was not good enough to reveal the Quran in multi languages. Oko choose any compare. Could make sense. If I create a diverse language, king were able to cater to those languages. But your God, you claim, this is where Eman, I'm sorry, but a lot of you believers, Eman contradicts Arain. Your God created language, but he was not strong or powerful enough to provide each person their own messenger. Because down any Yoruba. Because the Yoruba and Igbo speak different languages.
ẹ tí dáhùn yẹn ò ṣe mọ̀ bẹ́ẹ̀. ẹ ti béèrè lọ́wọ́ mi. Okay. Bẹ́ẹ̀ ẹ ti béèrè question yẹn lọ́wọ́ mi. Okay, ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ nísìnyí. Òjíṣẹ́ wo ló rán sí ilẹ̀ Yorùbá? Very good question. Ṣẹ́rí, gẹ́gẹ́ bí mo sọ, gbogbo ìjọ Ọlọ́run rán òjíṣẹ́ sí. Ṣé ń get me? So definitely, Ọlọ́run ti rán òjíṣẹ́ sí ilẹ̀ Yorùbá. Ṣé ń get me? But of course, we don't have, I can't say, mi mo orúkọ ẹ̀. Then that's an empty because claim. it's That's not an important empty for me to claim, know. sir. No. That's an empty. It's not important for me to know. That's an empty claim. Tẹ́ bá lè provide orúkọ ẹ̀. Ẹ lè provide ẹni tó rán sí Lárúbáwá. Because Ẹ lè provide ẹni tó rán sí ilẹ̀ Israel, but ẹ lè provide ilẹ̀ Yorùbá. No, it's empty. Shamo reason. The reason is because nílẹ̀ Yorùbá ní sáà mọ̀ pé we have a supreme being. Àmọ́, everybody knows. So that's an indication to the fact that okay, Ọlọ́run ti rán òjíṣẹ́ sí wa rí tá fi mọ̀ pé there's a supreme being. Ṣé ń get me? So kò dẹ̀ kò ní the fact that pé Ọlọ́run rán. Quran 10 verse 47 káfà sọ yẹ torí ó jẹ́ ká mọ̀ pé tí òjíṣẹ́ tó sọ èdè àwọn olúkálùkù bá ti dé kò sọ̀rọ̀. So báwo ni ṣe máa rán sí mankind? So a dẹ̀ tún rí nínú Quran náà tó sọ pé tí àìkú wọn bá sọ Quran kalẹ̀ lédè Lárúbáwá ni àwọn Lárúbáwá ò ní gbà. Ṣé bá Lárúbáwá ò kí ń ṣe mankind ni? And that is why tí wọ́n fi gba àwọn any problem tó bá ti wá sọ́dọ̀ wọn. Ṣé lè ṣe Quran 10 verse 47 yẹn jọ? Tá máa ti ṣe a máa lọ síbi tí. It's a very, very valid ayah, Mr. Torí they are not mutually exclusive. Ọlọ́run ti rán òjíṣẹ́ sí àwa Yorùbá bí pẹ́ láti rán òjíṣẹ́ sí àwa Yorùbá rí kò di lọ́wọ́ pé ó lè rán Lárúbáwá náà sí gbogbo ayé. Torí Ọlọ́run nìkan tó bá wù lórí ṣe. Ẹ má wọrí ẹ jẹ́ kán gbé dé sẹ́ẹ̀. At this point o Lárúbáwá mo fẹ́ràn sí gbogbo ayé o. Ẹ jẹ́ kán gbé dé kò ṣeé ṣe. That is. Bẹ́ẹ̀ ṣe wáyé nísìnyí tẹ bá ní company ní all over the world ẹ lè ní company mi o go company mi o kàn máa sọ English o. It's your choice, it's your company now. Company ní Germany o. Àti ìyẹ́kọ̀ là ń sọ báyìí. Mo fi ṣàpẹẹrẹ ni pé àwa èèyàn of course àwọn èèyàn àgbẹ̀ṣọ́ náà bọ̀ táwọn àbá èèyàn wá lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ náà. Assalamu alaikum. Mr. Ababe má bínú ẹni tí ó jẹ́ kí Mr. Dej sáré ka verse yìí. Verse one, Quran 10 verse 47. Okay. For every. Okay, only for every community there is a messenger. But fún gbogbo community o, pé òjíṣẹ́ wà fún wọn. So and tí òjíṣẹ́ wọn bá ti wá dé o. Ìdájọ́ máa wà past lé wọn on fairness and yeah, it's just the 4 lines. Okay. Exactly. Okay, that and when the judgment the messenger has come to them, judgment is passed on them in all fairness and they are not wronged. Getting me? So that's it. And for every community, there is a messenger. There is a messenger. The messenger of the Yoruba community. Because I Fulani, we all speak different languages. As reference. Mr. Dej. And as reference. Tani òjíṣẹ́ Yoruba community. Ọlọ́run wá sọ pé ànábì Aláàánú sọ pé ànábì Muhammad ní òjíṣẹ́ gbogbo ayé báyìí nìsan. No, kò lè jẹ́ bẹ́ẹ̀. Ẹ rí pé gbogbo àwọn bá system mú wá yẹ tá à ń fún yín yẹ. Ẹ rí pé reason wà níbi bẹ̀. Aláàánú justify reason tó gbọ́dọ̀ fi ṣe nǹkan yẹ. Àkọ́kọ́, ó nítorí pé kí wọ́n lè bá àgbọ̀ ọ̀rọ̀ yẹyẹ ẹ̀dìyẹ mú. Ẹ̀kejì, níbi báyìí nítorí judgment fẹ́ pass lé wọn lórí. Ó tún ṣàlàyé pé judgment yẹn ṣe kókó. Ṣé understand? So tí òjíṣẹ́ wọn bá dé, there is no judgment. So gbogbo sharia gbogbo tẹ́ ń gbé wáyé, it's not for kó báwo ló ṣe kàn wá. Ṣé àṣà ló bá wá ní láti lẹ̀ pé ká máa gé ẹni tó bá ti jí igi ìṣáná àbí nǹkan ní tí ẹ gé lápá. Ṣé irú judgment yẹn ló fit wọn? Ṣé understand? Báwo ni judgment tó yá pé wọ́n lò ní desert? Ilẹ̀ tí wọ́n ti ní láàlì tí wọ́n ti ní lápálápá.
mo no kí ṣe gbogbo rí lé o mo kí everybody mo kí ẹ má bínú so ó kù fásitì kan tá máa lọ lẹ́yìn eléyìí so àáfà ẹ sọ̀rọ̀ ẹ lórí má eléyìí gbọ́ kẹjẹ ká tábà wò tẹ̀síwájú critically kí ni reason tí Allah fi òun gbé náà ló sọ tó fi pé gbé onímankind yẹ kí ni reason tí Allah kọ sí bíbẹ̀. kò takora wọn wà mutually exclusive ṣe ń get mi ẹ jẹ́ ká wà objective ṣe get aláàbọ̀ sọ wípé okay for every pé gbogbo ìjọ la máa ń rán òjíṣẹ́ sí pẹ̀lú èdè wọn ṣe ń get mi so and the súnmọ́ ọlọ́run ni pé gbogbo ìjọba yìí o òjíṣẹ́ tó gbé wọn ló máa rán síbẹ̀ ṣe ń get mi so Kúránì ló sọ ṣebí Kúránì ló sọ yẹ Kúránì ló sọ pé òkè o àwa ṣe ànábì Muhammad ní òjíṣẹ́ fún gbogbo ayé o torí òun ni the last messenger lẹ́yìn fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí àpẹẹrẹ páyé ti fẹ́ parẹ́ ni gbogbo nǹkan tí ọlọ́run sọ pé ó máa ṣẹlẹ̀ tí ọlọ́run sọ pé ó máa ṣẹlẹ̀ níbù nínú báíbù nínú tàwọ́rọ̀ gbogbo ló ti ń ṣẹlẹ̀ lásìkò yìí àpẹẹrẹ pé ayé ò ní pẹ́ parẹ́ mọ́. ẹ tún fún wa ní Quran 41 verse 44 ẹ̀yin lẹ máa ayé tó fẹ́ parẹ́ àti ìdè gbogbo bẹ̀yẹ ayé parẹ́ bí báwo ẹ ṣe sùúrù náà àfà ẹ má tún máa ẹ tún máa fi ìbẹ̀rù sí wa lọ́kàn ni. mo sọ wípé nǹkan tó sọ fún yín pé like no other messages is coming after him àtàbàdẹ tún wò náà. ẹ̀yin kọ́ lẹ máa sọ yẹn fáwa ẹ̀yin kọ́ lẹ máa sọ yẹn fáwa. ṣe bí Quran la ṣe bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàṣẹ Quran ni. ẹ ṣì ó dọ̀n okay ibi tá àti ìdè ogun ibi tẹ́ ń lọ yẹn humanity ẹ sọ̀rọ̀ ìyá wa ẹgbẹ́ 41 44 wa. ẹ ṣé bàbá mo kí everybody lẹ́ẹ̀kan sí mo kí gbogbo lé ms I greet you mo kí gbogbo ẹ̀yin bá mi tẹ́ wà lókè mo dẹ̀ kí gbogbo comment section ẹ kú ìgbà gbogbo wa. Nǹkan tí à ń fà yìí torí mo kàn tiẹ̀ ro nǹkan kékeré kan mo dẹ̀ máa like láti béèrè nǹkan kéékèèké kan so that ó máa lè yé gbogbo wa torí kò yé èmi Mr. Dej bóyá Dej lẹ̀dẹ̀ fẹ́ kọ síbẹ̀ ẹ má bínú kí ló dé tó fi rán ànábì wá ṣé àwọn òjíṣẹ́ tó ti rán wá tẹ́lẹ̀ yẹn ṣé wọ́n kú ni sà. ṣẹ́ẹ̀dì ẹ̀ ń pé ọmọ ènìyàn ni wá onígbàgbé ni wá ṣé ń gẹ̀ẹ́sì mi fapẹ̀ ìgbà tó lọ́run rán Musa wá. tí aláàrán Musa wá ní aláàkọ́kọ́ rán wa òjíṣẹ́ tí aláàkọ́kọ́ rán wa kí dẹ̀ ló fà á gbà tí àwọn ènìyàn kú tán àwọn èèyàn gbé èrè wọn èṣù nìkan gbé èrè wọn. ok nǹkan ẹ ti dá mi lóhùn láàrin ẹ ní sùúrù ẹ má jẹ́ ká nǹkan tẹ́ ẹ̀ sọ ni wípé wọ́n kú àbí. ẹ mọ̀ pé tá òṣìṣẹ́ kan bá wá tó sọ fáwọn èèyàn inú káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yẹn lásìkò yẹ after a while onígbàgbé ni àwọn èèyàn tún gbàgbé àwọn èèyàn tún máa. ó dà so nítorí gbogbo ìgbàgbé àti wípé àwọn èèyàn kú ló ṣe rán ànábì wá àbí. over time táwọn èèyàn bá tún ti ń ṣàṣìṣe táwọn èèyàn ti ń lose message ẹ àṣẹṣàlẹ tí ìwé tó wà lọ́wọ́ wọn tó bá ti ń corrupt ẹ. ẹ fi corruption lẹ̀ ṣé torí wọ́n ti kú àti wípé ìwé ọwọ́ wọn ó ti ṣe kinní ló ṣe rán ànábì wá. àwọn factors náà wọnú ara wọn ni àwọn òjíṣẹ́ kú ni o ìwé ọwọ́ wọn bàjẹ́ ni o wọn tẹ̀lé òjíṣẹ́ ẹ̀ mọ́ ni o wọ́n ti ń ṣẹ́bọ ni o. ẹ ní sùúrù ìwé wo náà rán sí ilẹ̀ Yorùbá tí wọ́n corrupt nígbà yẹn tó fi rán ànábì sí wa nílẹ̀ Yorùbá. gbogbo ẹ mọ̀ pé ìjà tó wà láàrin Rasul àti nàbí. ó yàtọ̀ náà wọ́n sílẹ̀ Yorùbá. alẹ́ mi ò náà sọ fún mi pé gbogbo ànábì kọ́ la mọ̀ orúkọ wọn sẹ́ àìwé tó náà bá sọ fún wa. Muhammad náà rán sílẹ̀ Yorùbá Muhammadu. ẹ̀yẹn ṣì ní sùúrù náà. nǹkan táwọn ń béèrè ni pé before ànábì Muhammad náà béèrè. ẹ ní sùúrù. before ànábì Muhammad awo ò mọ̀ ṣẹ́gẹ̀tì bọ́ lásìkò yìí Muhammad náà rán sílẹ̀ Yorùbá báyìí. ọdún wo náà bí Muhammad. ọdún tó bí Muhammad. ìbájọ́ mọ́ náà in the 600 after death of birth. ọdún wo ni Islam dé ilẹ̀ Yorùbá. Islam dé ilẹ̀ Yorùbá for I think 14th century, very long time ago. 15th century. How many years sígbà tí ànábì kú nìyẹn bàbá 620 something ànábì kú how many years sígbà tí ànábì kú nìyẹn. I think maybe around that should be around. That's roughly 500 plus. 500 years, yeah. Okay. Kí ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí sígbà ṣé a wà ní ilẹ̀ Yorùbá láì ní ànábì láì ní anything láì ní òjíṣẹ́ láì ní akàngbé ṣáá ni during that time even during the time Muhammad tó fi ibi ṣó tẹ ilẹ̀ Yorùbá sá. Rárá bọ ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan ṣé n ṣàlàyé ẹni sùúrù during the no kò ní the clarification gbogbo wa lórí wa pé during the time of Muhammad ṣó dé ilẹ̀ Yorùbá. Rárá. Ẹ ṣe nígbà tí Muhammad tó kú tán 500 years kí ló ń ṣe ní ilẹ̀ Yorùbá ń gbà yẹn we are ṣe our without any messenger a kàn ṣe èyí tó ń wá ṣá. Of course.
bọ́lá ṣe dáhùn so èèyàn ìgbà ó wà ní ẹ of máa gbọ́ course mo ti gbọ́ bọ́lá ṣe dáhùn èèyàn ẹ̀yin èèyàn ṣe ń de o ṣe ẹ̀dẹ̀ ń screen record ó dà mọ́ àṣà. ẹ máa gbọ́ kódà even kọ́lọ̀ mọ́ ràn òjíṣẹ́ sáwọn èèyàn a máa dáhùn èèyàn pé tọ̀bí like nature àwọn èèyàn náà mọ̀ pé ọlọ́run kan ló wà so even kánà bí máa ti dé àwọn kan ṣe wà lẹ́kọ̀ọ́ ṣe máa ṣe Islam yẹ pé ọlọ́run kan lè mí sí wọn. ìmọ̀ wẹ́yìn ẹni sùúrù ẹ fi ara yín balẹ̀ sà. nísìnyí ẹni pé kó tó di ìgbà tó fẹ́ fi tí ànábì fẹ́ fi dé ní 15th century wọ́n ń ṣe èyí tó wù wọ́n ṣe bákanbákan ẹ má bínú nígbà tí wọ́n fẹ́ wá gbé ànábì yẹn wọ Áfíríkà báwo ni wọ́n ṣe gbé ànábì wọ Áfíríkà kó tó dé ilẹ̀ Yorùbá rárá ní nǹkan tó fẹ́ wá fún wa lọ́fẹ̀ẹ́ o so that wọ́n rán mẹ́ ànábì wa ànábì ò ráyè dé ọ̀dọ̀ wa. káwọn lábára gan tó gbà Islam ti wọ Ethiopia gbàtà bí dojìṣẹ́ ní Islam ti wọ Ethiopia ṣé ọmọ bẹ́ẹ̀. mi gbọ́. Islam ti wọ Ethiopia sẹ́ kí àwọn lábára gan gbàtà náà bí iṣẹ́ gbọ́ngbà ní òjìṣẹ́ báyìí ní Islam ti wọ Ethiopia ṣé ọmọ bẹ́ẹ̀. tán gbé ànábì dìde ní Islam ti wọ Ethiopia ṣé mọ̀ pé refugee ni ànábì rán àwọn ọmọ ẹ̀ lọ ṣe ní Ethiopia ní refugee ni ṣé ìdí wọn ni. ṣé ọba wọn ò gba Islam. kò gbà kankan ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ àti lọ sí ibẹ̀ yẹn ẹni tó bí tá a dúró lé ni wípé ẹni pé ànábì náà rán wá sí ilẹ̀ Yorùbá òun mo wá ń sọ fún yín wípé ní ìdílé tiyín ṣé wọ́n ń ṣe ìṣekúṣe nígbà yẹn kó tó di pé wọ́n gbé Islam dé ní 15th century ẹ sọ pé yes ká dẹ̀ move on. Of course, no. Kò sẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn bó kẹ́tẹ́ mi sọ fún yín pé bífọ́ kánà bí tó dé. No, ẹ má fi nù wá mọ́ jẹ. nísìnyí mo bí yín sí ànábì dé ilẹ̀ Yorùbá ẹni pé kò dé ilẹ̀ Yorùbá how many years tí ànábì kú ẹ farabalẹ̀ sà how many years tí ànábì kú náà ẹ̀ṣẹ̀ gbé Islam dé ilẹ̀ Yorùbá that is more than 500 years right later nísìnyí within that 500 years kí ni wọ́n ń ṣe ní ìdílé yín ṣé wọ́n ń ṣe ẹlẹ́yà ni. mi ìmọ̀ nǹkan tó ń ṣe torí mi sí bẹ́ẹ̀ bọ́kẹ́ tó ń sọ fún yín ni pé bọ́lá ṣe dáwọ̀ èèyàn ṣẹ́ǹgẹ́tì mi nature tó ràn dáwọ̀ èèyàn kò sẹ́bọ̀ ń bẹ̀ pé ká máa ṣe bọ́ ṣẹ́ǹgẹ́tì mi. kí wàá náà ṣe ní ìdílé yín sà. tẹ bá bímọ kalẹ̀ báyìí sẹ́wọ́n tọmọ yẹn bá dàgbà ó mọ̀ fúnra ẹ̀ ó mọ̀ tẹ́yìn kan kò bá pé Ọlọ́run kan máa sìn ó wà innate nature èèyàn ni mo fọ́n sọ pé kí Islam tó wá dé o. ta ló fi ẹsẹ̀ tí yín mọ Islam sà. Ọlọ́run ni. ẹ jọ Adeleke mo ti mute. ẹ jẹ́ má bínú ẹ jọ brother mi látìgbà tí ayé ti bẹ̀rẹ̀ títí di ìsìn prophet wo la rántí gbogbo ayé before Ànábì. gẹ́gẹ́ mi sọ síwájú náà àwọn Jesus Moses Abraham ṣẹ́ngẹ́sìn even Noah torí ìgbà tí Noah wà láwọn sàánú sí gbogbo ayé Noah wà lára wọn. ara Noah sí gbogbo ayé. bẹ́ẹ̀ mo sọ fún un. ẹ̀mẹ́rì ẹ̀ wà nínú Quran wípé ara náà ẹ lò kó torí kọ́ please. no ẹ kì í ṣàlàyé no èyí tẹ́ fọpọlọ defend Islam tó ẹ̀mẹ́rì ẹ̀ wà nínú Quran pé gbogbo ayé lára wọn. Quran kíni verse kíni please. Look up. Boy, for me, share for 1 second, John. Be fast about it. Boye, be fast about it. Báwo, ṣọpọlọ tí ẹ máa fẹ́ táwọn bàbá wọn fi explain tán fi sọ wá sínú àjàgà. Ọpọlọ tí wọ́n lò títí tá dọ́dọ̀ màálù tá bá nǹkan kan. So tẹ́lá wo Quran 71 ní sọ́ọ̀tù Nuh. Amadéleke ṣe àmbẹ́sà. Amadéleke ṣe àmbẹ́sà. Quran kí ni? Ẹ lọ sí Quran 23. 23.
ó yẹ kàkà gbọ́. So 2020 says that we sent Noah to his people and said, "O my people, worship Allah. You have no deity other than him." So Noah generation better after Adam. Getting so No, wait. Okay. Hello, man. Okay, I'm with you, yes. وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ ara Noah sí àwọn ìjọ ẹ̀. وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ ara Noah sí àwọn ìjọ rẹ̀. فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ ló bá lẹ́yìn ìjọ mi, ẹ̀yin ìjọ mi, ẹ̀sìn Allah. Òye now ìjọ Noah ṣe di gbogbo ayé. But mo ṣàlàyé pé Noah. Hello, please. Hello. Mélòó ni Noah sí Adam? Hello, please. Ìjọ Noah ṣé ìjọ Noah nìkan ló wà? Hello. Mo ṣàlàyé ni pé ìran mélòó ni Noah sí Adam? Hello, please. Ẹ dáhùn question yẹn jọ. Ìjọ Noah ṣé ìjọ Noah nìkan ló wà nínú ayé during the time? That time ìjọ Noah nìkan ló wà láyé ńgbà yẹn. Torí ìran kẹta Sádàmù ni Noah. Ìjọ Noah nìkan ló wà láyé ńgbà yẹn. Bẹ́ẹ̀ni. Okay. Mo ń bọ̀ wá. Ló fi jẹ́ pé ìgbà tí ayé parẹ́ tí Ọlọ́run parí rẹ̀ ńgbà yẹn àwọn nìkan náà kú. Hello arákùnrin ẹ farabalẹ̀ o. Ẹ jẹ́ ká ṣe lẹ́yìn kọ̀ọ̀kan. We don't rush here. Okay. Ó ti yé. Ẹ jọ bàbá wa humanity ẹ bá béèrè pé according to Quran ní century Noah kí ni báwo láyé ṣe wà ń gbà yẹn ẹ bá wa gbé jáde. Ní century Noah àwọn ìlú wo ló ti wà nínú ayé, àwọn wo ló ti wà nínú ayé during the time pé according to Islam date tí wọ́n gbé wá yẹn so ní century Noah àwọn wo ló wà nínú ayé ṣéjọ Noah nìkan ni. So, Moni, during the century of Noah, was it only Noah and his people that existed according to Islam? Only according to the mainstream Islamic belief, the Quran does not say that only Prophet Noah and his people existed during Noah's lifetime. The Quran presents Noah as being sent down his own people. Quran 7:59, Quran 11:25, Quran 71:1. Only this indicates that his mission was to a specific community. Majorumbe. Ọlọ́run Noah sí ayé. Hello àfáà ẹni sùúrù sẹ. Kùránì gan ti là á rán Noah sí àwọn ìjọ rẹ̀. Àwọn ìjọ rẹ̀ kò sọ pé arán Noah sí gbogbo ayé. Èyí tí mo ní kẹ́ fún mi as evidence gẹ́gẹ́ bí wọ́n ṣe lò ó fún Muhammad wípé arán Muhammad sí gbogbo ayé ẹ gbé wá fún Noah náà bẹ́ẹ̀ kárí. Arán Noah sí àwọn ìjọ rẹ̀ ìlà qaumi yìí àwọn èèyàn àwọn ìjọ ẹ̀. That is the fact. Ọ̀nà tó lé ní mẹ́wàá bẹ́ẹ̀ ló sọ nínú Quran. Arán Noah sí àwọn ìjọ ẹ̀. You know, so ibi tó ti wá sọ pé arán Noah sí gbogbo ayé, just give me the evidence. Can they move on? People in the comments are saying pé mo add the Christianity sí. Ẹ jẹ́ show me bí mo ṣe phrase question yẹn exactly. I don't have any reason to lie. Money during this camera me. Money during the century of Noah. I'm not adding Christianity to it. You guys need to remember pé Christian wọ́n ti copy Noah yín náà nínú Bible but story wọn yàtọ̀. Tẹ́ bá wo story Solomon nínú Bible, Solomon ó kú according to Hadith ó kú fúnjọ́ mélòó kìnnìkan ó ní flying carpet so wọ́n kọ̀ twist ẹni so ẹja sáré báwo lọ ṣe ń yọ effect yìí mi ìmọ̀ bọ́ ṣe ń yọ effect wọ́n bọ̀ okay no effect. Ẹ má bínú camera mi ò clear but òun nìyẹn kí n kọ sáré kà mo ní during the century of Noah. Was it only Noah and his people that existed according to Islam? So I was very specific with the question. So, thank you.
ẹ jẹ́ kí n ka eléyìí náà fún yín. So mo sọ wípé mi ò fẹ́ Christianity history, mi ò dẹ̀ fẹ́ Islamic context, historical perspective with archaeological evidence. So ó ní pé tribes of the ancient Near East. These groups are well documented in extra biblical sources and correspond to those named in the ancient genealogies like the ones in Genesis. Ó wá ní Amorites, àwọn Hittites, Sumerians, Elamites, Lulubi, Medes, Arameans, Canaanites, Misrias, Cush, and Puts. Later, mo wá sọ pé were all this from Noah's lineage? I mean, àgbọn nǹkan mọ́. nígbà ayé Ádámù gan àwọn ọmọ ẹ̀gán lọ ganu sí àwọn obìnrin olóbìnrin nílùú bọ̀nú. ọ̀dọ̀ mi ni mo pe iṣá àfà Yes, ma. láì rojọ́ nǹkan ẹ fún wa lẹ́rìí pé aránú wà sí gbogbo ayé. ẹ jẹ́ kí n fún yín lẹ́rìí. All right, Quran kí ni verse kí ni? Ẹ máa gbọ́. Mo ti kó ti 20 kí máa lára gbọ́ ọ̀pá. Quran kí ni verse kí ni? Ẹ lọ sí Quran 71 verse 26. Ẹ jẹ́ bá a gbé wá sà. Ẹ jẹ́ bá a gbé wá sà. Quran 71:26. Màá wá save ẹ̀. Tẹ́ bá ti click ẹ̀, ẹ máa save ẹ̀, ẹ máa fi ráyè sọ. Ok, màá ṣe yóò gbé save wá bì. Ó ti gbé save already. Ẹ mute náà. Ṣẹ́gbọ́. Ẹ ṣe. Army of Kufaru. Ṣé wà ń bẹ̀? Yeah, kí lẹ sọ? Ó dà pé lady kan ló kọ́ àǹfà kan ní nǹkan nísìnyí. Wàhálà sọ pé women are deficient in brain. Yeah, they are. So, According to Islam. so ẹ lọ sí 71:26 1 àti 37:77. Hello, can you just read first? Ṣó easy kan máa gbé jáde lẹ́yìn náà ò lè gbé jáde ni. No, ẹ ní kí n Ẹ̀ka ká yìí tó gbé wá yìí náà. ẹ béèrè ẹ ní ẹni ìgbà tá a fẹ́ kí n ká fún yín. 71:26 ó ní my lord, do not live upon the earth from among the disbeliever and inhabitants. 71:26 nìyẹn. Kí ni yẹn kọ́ wa? Hello, please. Ẹ fara ẹ kí n ṣàlàyé. Ṣẹ́rí ẹ má máa rush. Hello, please. Tó bá fẹ́ sọ̀rọ̀ nípa knowledge gan tó fẹ́ káwọn èèyàn gbọ́ yé ó ní má ṣe bla bla bla. Àwọn ò kì í ṣe èrú bíbá yìí. In tó gbé wá àníyẹ̀wò ni àní sọ̀rọ̀ lórí ẹni. Ó dẹ̀ ń ṣe gbogbo ariwo bíi pé kíní. Tẹ́ bá ti fẹ́ da dúdú pọ̀ mọ́ funfun náà lẹ́mọ̀ sáré ìranù báwọn. Núwà ń sọ fún látàzárí ní alàlẹ̀ àrídì. Mínàlì káfíìrì náà dìyára. Núwà ń ṣàdúà. Eye tẹ́mi náà bá sọ kí Ọlọ́run ṣàánú mi lórí ilẹ̀ má jẹ́ ìyà ó jẹ mí lórí ilẹ̀ nínú ayé. Ṣé ìyẹn ti túmọ̀ sí pé mo belong pé wọ́n rán mi sí gbogbo ayé ni? What irú àwọn evidence wo lè ń gbé wá yìí náà? Fún wa lẹ́rìí pé ibi tálà ti sọ pé mo rán wọ Nóà sí gbogbo ayé. Òun gbélé ìwá pé Nóà ń ṣàdúà lórí ilẹ̀. Kí ló kà wá pẹ̀lú yẹn? Sórí òkè ló ti fẹ́ ṣàdúà tẹ́lẹ̀ ni. Me really understand àwọn people yìí o. À ń sọ̀rọ̀ pé ibo náà ti rán Nóà sí gbogbo ayé. Òun gbé Nóà ṣàdúà lórí ilẹ̀ wa. Ó wá sáré wí ó ṣe blablabla òun sọ pé kíni. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. Ṣé ń gbọ́ mi? Tú nǹkan tó wà ń bíbá ètò gbé wá tú ní Yorùbá. Ok, ní 71:26 ìgbà tí wọ́n gba Nóà gbọ́, Nóà sọ pé Ọlọ́run mi o, má fi sórí ilẹ̀ yìí o nínú àwọn kèfèrí yẹn nìkankan. Ní 71:27 má fi sórí ilẹ̀ pé kó pa wọ́n rẹ́. Tó bá ní má fi sórí ilẹ̀ yìí, hello please. Tó bá ní má fi sórí ilẹ̀ yìí, gbólóhùn ilẹ̀ yìí ti wá túmọ̀ sí gbogbo ayé. Art ardu ṣe mọ̀ tún hello please. Hello arákùnrin tó dùn lẹ́nu tó máa jẹ́ ká sọ̀rọ̀.